Ìbẹ́lẹ́dùmarè ọba tó láyé òun kábíyèsí ọba àwọn ọba olú àwọn olúwa ọba tó ní ká máa bẹ ọba tó ní kẹ́ máa bẹ ọba tí fọba jẹ ọba tí gbàdọ̀bálẹ̀ ọba tí yọba nípò nígbà tí ó bá wò kábíyèsí Elédùmarè. Ẹkú lé làkàrà lé ẹkú ọ̀nà làkérò ọ̀nà ẹ̀kọ́kọ́ ní àkè ara ọkọ̀. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí níbi gbogbo tí ẹ bá ti ń wò mí káàkiri àgbáláyé ọdẹ ọdún bí ṣe àlàáfíà lẹ́wà àlàáfíà yín kò ní di fíafíà. Àtúndé lónìí pẹ̀lú ogun abẹ́lé ìtàn ogun abẹ́lé ní ilẹ̀ Yorùbá ìtàn ogun abẹ́lé ní ilẹ̀ Yorùbá. Àmọ́ kí n tó tẹ̀síwájú ẹ mọ́ gbàgbé láti wò sàlẹ̀ fọ́nrán yìí ẹ wo bí tí wọ́n tẹ bọ́tìnì subscribe sí ẹ tẹ bọ́tìnì subscribe kẹ́sì tẹ àmì ọmọ káre kúṣẹ́ èyí tí ó wà níbẹ̀ pẹ̀lú wọn ní yìnyín ni kí ẹni ṣe míì. Jẹ́ kí wọ́n á bọ́ sínú ètò tí ẹ bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ bí èdè àìyedè tó wà láàrin Gbogun àti ìlú Àdèyí tó jẹ́ láàrin Kakanfo Edun àti baálẹ̀ dàda ti ìlú Àdèyí. Mo sì tún sọ bí Oníkòyí Òjó bí ó ṣe ṣubú ní ìlú Ẹ̀sìẹ̀lẹ̀. Gbogbo eléyìí ni mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá. Ní ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ mo lè sọ lọ́sẹ̀ tó lọ mo ní àwò bí àwọn Fúlàní ṣe kógun já ìlú Gbogun. Nígbà tí àwọn ogun Fúlàní tí wọ́n rí pé ọwọ́ àwọn ti tó gbogbo àwọn ìlú tó lóko tó lágbára ní ilẹ̀ Yorùbá, ó wá kó ìlú Gbogun tí ó tún ní alágbára ni wọ́n bá sọ fún Kakanfo Edun pé yóò wá máa san ìsákọ́lẹ̀ fún ìlú Ìlọrin, yóò rí Ìlọrin gẹ́gẹ́ bí olórí rẹ̀. Kakanfo Edun ní kò sí tó jọ kò sí bí ilé ìṣẹ̀lẹ̀ wáyé ní àwọn ogun Ìlọrin ni wọ́n bá ní ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ àjẹpẹ́ tí ń kọ̀wé sí ogun. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni Kakanfo Edun náà ti bẹ̀rẹ̀ sí ní gbáradì láti kojú ogun àti láti rí dájú pé òun ṣọ́ ìlú tí òun ò jẹ́ kí ogun wọ ìlú Gbogun. Nígbà yìí náà ni ó ránṣẹ́ sí Oníkòyí pé kí ìlú Ìkòyí o kí wọ́n fi ìlú Ìkòyí sílẹ̀ kí ẹnikẹ́ni má sí ní ìlú Ìkòyí. Sí ọgbọ́n láti ṣe Oníkòyí ó wá fi gbé ikọ̀ ránṣẹ́ sí Ẹdun pé kó jọ kí ni kí àwọn ṣe kí àlàáfíà bá ní ìjọba. Kakanfo Edun ní kò sí ọ̀rọ̀ kankan tí àwọn fẹ́ sọ. Ohun tó mọ̀ ni pé kí wọ́n fi ìlú sílẹ̀ bíbẹ̀ kọ́ òun jẹ ìlú Ìrun pé òun ò lè wá gbà kí àwọn táwọn kí wọ́n á fi Ìkòyí ṣe ibùdó torí Ìkòyí súnmọ́ ìlú Gbogun. Ní ìṣẹ̀lẹ̀ Bọ́lá ló bá tó fi Ìkòyí sílẹ̀ ní ẹ̀ẹ̀kejì ní wá fi Ìkòyí sílẹ̀ ní ẹ̀ẹ̀kejì. Àwọn ará Ìṣẹ̀lẹ̀ náà àwọn náà pàápàá àwọn náà fi ìlú lẹ̀ wọ́n gba ìlú Ògbómọ̀ṣọ́ lọ àwọn kan sá lọ sí bí ìlú Gbogun bí ìlú Ìkòyí. Gbogbo wọn sá lọ káàkiri. Nígbà tí àwọn ogun Ìlọrin tí wọ́n fẹ́ lọ sí ìlú Gbogun, àwọn jagunjagun ìlú Gbogun wọ́n dúró wọ́n jagun ìbọn ìjẹkógun wọnú ìlú. Wọ́n jagun ní gbogbo ẹnu ìloro ìlú ni wọ́n ti ja ogun yìí. Wọ́n jà gidi, wọ́n jà fún takuta ìjà yìí, wọ́n jà fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. Ṣùgbọ́n ó tó àsìkò kan nígbà tí àwọn èèyàn àwọn tó ń lo oko lè lo oko tí àwọn tó ń lo odò lè rọ sí odò àwọn tó lọ́jà náà lè tajà ní ìyẹn wá bẹ̀rẹ̀ ní ìlú Gbogun. Ìyẹn mú gidigidi débi pé àwọn èèyàn wọ́n fẹ́ lè mọ mu ìtọ̀, wọ́n fẹ́ lè mọ jẹun mọ́ ara wọn. Nígbà tí ìyẹn ní ojú pé Kakanfo Edun ni ó fi kúrò ní ìlú òun àti àwọn jagunjagun kan wọ́n sá kúrò nílùú. Ibi tó ti ń sá lọ ní láti gba inú ìlú Gbodo kọjá. Inú Gbodo tó gbà kọjá yìí àwọn ará Gbodo náà ó fi wọ́n sí ìlà ìlò wọn ò mí tí wọ́n ṣe kí wọ́n ran Edun lọ́wọ́ ni àbí kí wọ́n múlẹ̀ fún àwọn ogun Ìlọrin tí ń bọ̀. Inú ilé ni wọ́n wà tí àwọn ogun Ìlọrin náà fi bá wọn pé tí wọ́n bá jẹ́ kí Kakanfo Edun kí ó lọ á jẹ́ pé ẹ̀mí wọn ló fi àwọn náà bá yí padà sí Ẹdun. Ọdún ní Kakanfo Edun tó tọ́ wọ́n ja ìjà yìí. Náà ni Kakanfo Edun ìbẹ̀rù ṣubú sí ọ̀pọ̀lọpọ̀ fà ní ó bá ní ibi
tí ó fi ṣubú pé òun náà gbé ẹ̀mí mì nígbà tó ń rí kó gbá ẹ̀mí mì tán wọ́n bá gé orí rẹ̀ wọ́n gé orí rẹ̀ wọ́n fi sórí òpó wọ́n gbé òpó yìí wọ́n gbé lọ sí ìlú Ìlọrin wọ́n á mú ọmọ rẹ̀ wọ́n mú àwọn ọmọ ọkùnrin tí ṣe ọmọ Kakanfo Edun wọ́n mú sí iwájú lórí bàbá rẹ̀ tí wọ́n gbé sórí òpó àti àwọn alágbára yòókù tí wọ́n kó ni wọ́n tán gbà tó tó bí ọjọ́ kẹta ní ọdún èkó ti ṣe ọmọ Kakanfo lórí owó kó sílẹ̀ láti fi gba orí bàbá rẹ̀ kí ó lè lọ sí bó ṣe lọ sí bàbá rẹ̀ lẹ́yìn èyí ni àṣírí Bọ́lá ti ṣe Oníkòyí àti Fáṣọlá ti ṣe balẹ̀ sí ẹ̀lẹ̀ ní oníkàlùkù wá padà sí nígbà tí Fáṣọlá tí òun padà ó gba ìlú Ìkòyí ó gbà kọjá níbẹ̀ ni wọ́n ti ṣe ní àlejò òun àti àwọn ọmọ rẹ̀ mẹ́ta ni wọ́n gbà ní àlejò Ṣínàolú Bọ́sẹ̀ àwọn ilé ìjọkùnrin tó jẹ́ obìnrin bẹ́ẹ̀ ni ọmọ Tájò ni wọ́n jẹ́ obìnrin wọ́n ṣe wọ́n lálejò ẹ̀rín tí wọ́n ṣe pa wọ́n fi ṣe wọ́n ní àlejò gẹ́gẹ́ bí Ogun eléyìí ó ti ṣe lọ ní Ogun mìíràn èyí tí a sọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó ní ètò ó kan ogun èyí tí wọ́n jà pẹ̀lú àwọn Ìjẹ̀ṣà tí àwọn Ìjẹ̀ṣà jà pẹ̀lú ìlú Ìlọrin ó ní ogun tí a gbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àmọ́ kí n tó lọ ẹ má gbàgbé láti wò sàlẹ̀ fọ́nrán ìyàwó bí tí wọ́n kọ bọ́tìnì subscribe sí ẹ tẹ bọ́tìnì subscribe kí ẹ sì tẹ àmì ọmọ káre kúṣẹ́ èyí tí ó wà ń bẹ̀ pẹ̀lú wọn ní yìnyín ni kí ẹni ṣe mí ẹ mọ́ gbàgbé ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọyẹ́ bí ṣe borí ooru ẹ tọ́jú ara yín ẹ mójútó ìlera yín ó dìgbà kan náà.